ilé asòfin àgbà làbújá dábàá òfin tí yóò mú ní dandan fáwọn òṣìṣẹ́ ìjọba láti máa lo ilé ìwòsàn àti ilé ẹ̀kọ́ ìjọba. Kí ló fàdí ọ̀rọ̀? ẹ wá gbọ́. Ìròyìn yàjóyàjó ló ń wá sétígbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alọ́rà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ní oníròyìn yẹn. Ilé aṣojúṣòfin àgbà làbújá ti ṣe àgbékalẹ̀ àbá òfin kan tí yóò fòfin de àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn tó wà nípò ìjọba láti má ṣe lo ilé ìwòsàn àti ilé ẹ̀kọ́ aládàáni mọ́ ní Nàìjíríà. Ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 22 oṣù keje ní ilé ìwòsàn aṣòfin náà ṣe àgbékalẹ̀ àbá òfin ohun tí wọ́n pè ní HB 2487. Aṣòfin Amabi Godwin Oga tó ṣagbátẹrù àbá náà sọ fún àwọn akọ̀ròyìn pé àbá òfin ọ̀hún yóò mú ní dandan fún àwọn tó wà nípò ìjọba láti máa lo ilé ẹ̀kọ́ àti ilé ìwòsàn ìjọba tó bá di òfin tán. Oga ní àbá òfin náà yóò ṣe ìrànwọ́ fún ìgbédìde àwọn ilé ẹ̀kọ́ àti àwọn ilé ìwòsàn ìjọba láti rí àmójútó tí wọ́n nílò. Aṣòfin náà ṣàlàyé pé tí àwọn tó wà nípò ìjọba àtàwọn òṣìṣẹ́ ìjọba ṣe ń lọ ilé ìwòsàn aládàáni ní Nàìjíríà àti lókè òkun wà lára ìdí tí ètò ẹ̀kọ́ àti ètò ìlera kò fi fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní Nàìjíríà. Ó ní àbá òfin yìí yóò jẹ́ kí aráàlú fọkàn tán àwọn tó wà nínú ìjọba àti pé yóò tún jẹ́ kí àwọn èèyàn ní ìgbàgbọ́ nínú lílo ilé ìwòsàn àti ilé ẹ̀kọ́ ìjọba ti Nàìjíríà. Bákan náà ni Oga fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ilé ẹ̀kọ́ ìjọba làwọn adarí tó jà fún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà bíi Sir Ahmadu Bello, Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Ọ̀mọ̀wé Nnamdi Azikiwe àti Tafawa Balewa lọ lásìkò tiwọn o. Ó ní èyí yàtọ̀ sí nǹkan tí ọ̀pọ̀ àwọn tó wà nípò ìjọba lónìí ṣe tí wọn kò lo ilé ẹ̀kọ́ ìjọba tàbí ilé ìwòsàn ìjọba mọ́ o. Ọ̀gbẹ́ni Oga bu ẹnu àtẹ́ lu òbítíbitì owó tí àwọn ọmọ Nàìjíríà ná lórí ètò ẹ̀kọ́ àti ètò ìlera lókè òkun. Ó ní owó tó lé ní bílíọ̀nù $29 dọ́là làwọn ọmọ Nàìjíríà ná lórí ìtọ́jú ara wọn láwọn ilé ìwòsàn ilé òkèrè lásìkò ìjọba ààrẹ Muhammadu Buhari. Bákan náà ni ó tún sọ pé kò dín ní $2,272 owó dọ́là táwọn ọmọ Nàìjíríà ná lórí ètò ẹ̀kọ́ nílẹ̀ òkèrè lọ́dún 2023 nìkan. Aṣòfin Oga ṣàlàyé síwájú pé tírílíọ̀nù kan lé ọwọ́ mẹ́ta náírà ní owó tí ìjọba yà sọ́tọ̀ fún ètò ìlera nìkan nínú ètò ìṣúná ọdún 2024 nígbà táwọn ọmọ Nàìjíríà ná owó tí kò dín ní tírílíọ̀nù kan lé ọwọ́ mẹ́fà náírà lọ́dọọdún lérí ètò ìlera nílẹ̀ òkèrè. Ohun tó bá wa mú wa yọ owó ìrànwọ́ orí epo bẹntiróòlù kúrò. A gbọ́dọ̀ ṣòfin tí kò ní jẹ́ kí àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn tó wà nípò ìjọba máa dẹ́yẹ sí ilé ẹ̀kọ́ àti ilé ìwòsàn ìjọba náà. Oga ló sọ bẹ́ẹ̀ o. Ó ní nítorí pé ọ̀pọ̀ èèyàn tó wà ní ìjọba ń lọ sókè òkun fún ìtọ́jú ara wọn àti fún ètò ẹ̀kọ́ ni kò jẹ́ kí àwọn ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn dúró dáadáa ní Nàìjíríà. Aṣòfin náà sọ pé òfin yìí yóò mú àdínkù bá àwọn ọmọ Nàìjíríà ṣe ń kú sílé ìwòsàn lókè òkun àti pé yóò tún jẹ́ kí aráàlú ní ìgbàgbọ́ nínú ilé ìwòsàn ìjọba ní Nàìjíríà. Ó wá rọ àwọn ọmọ Nàìjíríà o àtàwọn akọ̀ròyìn láti ṣe àtìlẹ́yìn fún àbádòfin náà kó lè di òfin. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alọ́rà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Jígí Alọ́rà ìkànnì inú mọ́ gbogbo wa sẹ́. Jígí Alọ́rà.
ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.